Onítàbí street òkè owó ní. Òkè ọ̀gbẹ́ni. Ṣé ẹ fara mọ́ ọ̀ka fún bàbá ìlóyè yìí? Pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Ẹ sọ̀rọ̀ ẹ̀yin kọ́ bọ̀dà. Àdúrà ìyá rẹ̀ yìí mo bá wọn jà. Ṣé ẹ fara mọ́? Ọ̀dà ọ̀rẹ́ yìí ló wẹ̀. Ọ̀dà ọ̀rẹ́ yìí mú ọ̀pá rẹ̀ ẹ̀dà ọ̀rẹ́ ẹ̀ méjèèjì ẹ̀jọ̀ ọ̀dà ọ̀rẹ́ yìí. Young boy. Ẹwẹ́ òkè ẹgbẹ́ ní ṣé wẹ́ faramọ́ àbẹ́ faramọ́. Àti ọ̀rẹ́ òkè ìwé. Ẹwẹ́ ẹmú ilé ẹ̀kọ́ fún lájẹ ẹmú ilé ẹ̀kọ́. Ṣé o ti ṣe? Wọ́n ti ṣe. Wọ́n wọ́n ẹmú ilé ẹ̀kọ́. Wọ́n fẹ́ mi kẹ́lẹ́ jọ ìhàyà gbogbo àbáwọ̀ ìfẹ́ ló rẹ̀ ṣùgbọ́n ẹ̀ lò gbogbogbò agbára lẹ́gbàá ẹ̀ lò gbogbo ẹ̀ lò atọ́rùn ìyàdọ̀jẹ́ bàjẹ́ ìyàtọ̀rùn àwọn ọmọ tí ń bá yín bí láìpẹ́ Nàìjíríà a máa bá ẹ ṣe kó mọ oyè o a máa bá ẹ ṣe bísí a máa bá ẹ kó bísí òye jáde àìsàn lè níbẹ̀ ló máa rí o ìlànà ìṣe káde ìlànà ìṣe káde ìlànà ìṣe káde. Here comes the new Olorin of Ìṣègùn ìlú Ìkọ̀sà. Olorin Ìṣègùn ìlú Ìkọ̀sà Chief AI Oshilaja, the Olorin of Ìkọ̀sà, Baba aka Baba Shankar, has now been installed as the Olorin of Ìkọ̀sà. Olorin Ìṣègùn ìlú Ìkọ̀sà. Young boy. Congratulations to him, exclusive from the Bolu Splash. Exclusive from Ijebu News. Àjíǹde àṣàfẹ́gbò ìfi kò lè ká fún dárújẹ kọjá o ọtí bí ẹnira Oyè olórin òun ni bàbá wa ń jẹ ní ọjọ́ òní.
Bàbá mi, a kú ọdún èní o. Adẹ̀kú oyè tuntun tí ẹ ṣẹ̀ ń jẹ báyìí. Torí a ti gbọ́n pé ẹ ti jẹ májóbàjẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú, ẹ̀dẹ̀ tún ti jẹ oyè míì. A fẹ́ kí ẹ introduce ara yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìlọ́wọ́ àpò ilé gbogbo yín o. Èmi ni wọ́n pè ní Bàbá Ṣánkà. Gbogbo ojú oníṣègùn ní Odò Ògbólú, mo jẹ́ kan nínú wọn. Orúkọ yín sà? Bàbá Ṣánkà AI Ọ̀ṣílàjà alias Bàbá Ṣánkà. Yes sir. Nínú Odò Ògbólú mo jẹ́ kan nínú wọn oníṣègùn tí gbogbo náà dẹ̀bùn mi wọ́n dẹ̀ máa ń gbó kọ́ mi káàkiri Bàbá Ṣánkà Bàbá Ṣánkà. Láti ìgbà tí mo dẹ̀ ti ṣiṣẹ́ yìí gbogbo náà wọ́n ké sáà sí mi ní ìdí wákàtí mo wà yìí. Olúwa Olódùmarè á ràn mí lọ́wọ́. Gbogbo àwọn tó ń wá láti wá ìwòsàn tó ń wá sọ́dọ̀ Olódùmarè á ràn wọ́n lọ́wọ́. Àjẹ́dọ̀dọ̀ wọn àwọn tó ń bẹ̀rẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì fún ìwòsàn Olódùmarè náà á ràn wọ́n lọ́wọ́. Àlàáfíà jẹ́ tí wọn. Nǹkan kan tó bá ń gbá Olódùmarè á fi lé wọn lọ́wọ́. Bàbá mi, ẹ sọ fún wa díẹ̀ fún àwọn aráalé díẹ̀ nípa nǹkan tí a wá ṣe ní ọjọ́ òní ní ìlú Ìkọ̀sà Odò Ògbólú. Mo dúpẹ́ lọ́wọ́ ti ìlú Odò Ògbólú àti tí ibi tí àdúgbò bíi tí mo wà Ìkọ̀sà Òdìtà Olúwa wà pẹ̀lú wa. Wọ́n á fi mí jẹ oyè ní Ìkọ̀sà ní ìlú Odò Ògbólú. Iwájú ni ọ̀pá mi ti máa rí sí, wọ́n máa ń tẹ̀sí síwájú sí ni. Oyè tẹ́ jẹ sà? Má jẹ́ ó bàjẹ́. Èyí tẹ́ fẹ́ jẹ lọ́wọ́ yìí lénìí tá a fi wá tó jẹ́ ká wá fún ní ọjọ́ òní sí ìlú Ìkọ̀sà Odò Ògbólú. Olórin ìṣègùn Odò Ògbólú. Yes, ladies and gentlemen. Ọba ìṣègùn. Ladies and gentlemen, this is the latest olórin ìṣègùn of Ìkọ̀sà Odò Ògbólú. Kí ni ẹ lè sọ díẹ̀ nínú iṣẹ́ tí olórin ń ṣe nínú ẹgbẹ́ oníṣègùn? Iṣẹ́ tí olórin ṣe ní ìṣègùn ó pọ̀ rẹpẹtẹ torí pé olùdarí ẹgbẹ́ ni. Tí ẹgbẹ́ ò ní fi bàjẹ́ tó ní fi túká pẹ̀lú àwọn ẹgbẹ́ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ sùúrù ẹni tó bá jẹ́ olórin ọ̀pọ̀lọpọ̀ sùúrù láti ní torí àwọn ọmọ ẹgbẹ́ torí àwọn ọmọ ẹgbẹ́ tí a ní oríṣiríṣi ìlú ni wọ́n lóbìnrin lọ́kùnrin láti bá sọ̀rọ̀. Tá a bá dé mítì náà bákan náà a máa ń gbìyànjú láti bára sọ̀rọ̀ ká dẹ̀ gbọ́ ní pẹ̀lú ọ̀rọ̀ tá a bára sọ. Pàápàá ọba ìṣègùn oníṣègùn so ó kó gbogbo ọmọ ẹgbẹ́ níjànú ọmọ ẹgbẹ́ dẹ̀ kó níjànú bákan náà kò sí tàbí nínú lọ́rọ̀ ọmọ ẹgbẹ́ wọ́n mú tó kò sí inú ẹ̀ rárá ni gbogbo nǹkan tá a bá ṣe à ń ṣe pẹ̀lú àlàáfíà ni tí ọ̀rọ̀ kú dẹ̀ kó tó a máa pè rárá a máa bára sọ lẹ́sẹ̀kẹsẹ̀ yìí kò ní tó pé kò sí àwáyé má jà kò sí àwáyé má rẹ̀. Ẹ ṣeun gan bàbá mi. So oyè amọ́rí o nísìnyìí exclusive from Ìjẹ̀bú News Hub on Odò Ògbólú Splash. Nísìnyìí ẹ ti sọ̀rọ̀ nípa iṣẹ́ tí olórin ń ṣe láàrin ẹgbẹ́ oníṣègùn. Màá tún wá bẹ̀rẹ̀ pé kí ni iṣẹ́ tí ẹgbẹ́ oníṣègùn náà tí wọ́n ṣe ní ìlú, pé tó bá sọ pé oníṣègùn bẹ nílùú kan kí ni iṣẹ́ pàtó tí wọ́n rí? Mo fẹ́ kẹ́ yọ̀nà náà fún àwọn tí wọ́n mọ̀. Dájúdájú oníṣègùn jẹ́ ògbólógbòó kan tó yẹ pé o láti wà nílùú kan torí pé kò sí ibi tí èèyàn lè ti ṣe àárẹ̀ àbúkọ kan fún ìwòsàn bí ó ti wà ní dókítà òyìnbó náà la ṣe wà. Nǹkan tó tọ̀ ní pé a ò lè gbẹ̀mí a dẹ̀ lè ṣe operation
wọ́n gbogbo ètò kù oníṣègùn ṣe ìṣúwálì bàbá ìṣègùn tó kù díẹ̀ kú yàtọ̀ tí àwọn ẹgbẹ́ ìbámu kọ̀ọ̀kan wá tí yà ò rí ojútùú ẹ̀ àwọn máa tọ àwọn àgbàlagbà wá ní láti lè pe kárí ká tọ mọ́lẹ̀ sí ibi tí òtún yẹ̀ wá yẹn. láti gbàdá rẹ̀ ti ṣiṣẹ́ ikẹ̀ kò mẹ́hẹ̀ẹ́ lọ wá rí òdò mẹ́hẹ̀ẹ́ láti náà lọ. lókè a máa lọ aboyún abúlíbiture àgbọ̀n tó dùn àfọwọ́sùfù àti paramọ́ lọ́wọ́. so lẹ́ǹkan sí bàbá wa ẹ introduce ara yín lẹ́ǹkan sí fún gbogbo àwọn tó wò yín láti ilé. èmi ni wọ́n pè ní Baba Shanka alias májẹ̀ ó bàjẹ́ Akílẹ̀ Ìjẹ̀bú. orúkọ yín. AI Ìdòwú Ọ̀ṣílàjà. Chief Ìdòwú Ọ̀ṣílàjà. Yes. aka Baba Shanka and Májẹ̀ ó bàjẹ́ Akílẹ̀ Ìjẹ̀bú. ẹgbẹ́ oníṣègùn Akílẹ̀ Ìjẹ̀bú and olórin Ìkọ̀sà General. All right, exclusive from Ìjẹ̀bú News Hub and Dogbolu Splash. We just spoke with the olórin ìṣègùn of Ìkọ̀sà and the Májẹ̀ ó bàjẹ́ ẹgbẹ́ oníṣègùn. Kí ni slogan yín bàbá mi? Slogan ni oníṣègùn. Tẹgbẹ́. Èmi ni ọba ṣègùn. Ìbà àwọn babaláwo wà níbẹ̀ o. Ìbámu alẹ́ mo ṣe bẹ̀rẹ̀ lè ní o. Ẹ̀yin mùsùlùmí ìbáyé o. Ẹ̀yin onígbàgbọ́ ìbáyé o. Ẹ̀wẹ̀rẹ̀ wá gbọ́ nígbà tí ó sọ̀rọ̀ àwọn Dogbolu United Herbal Association àpapọ̀ oníṣègùn Dogbolu ìbáyé lè ní. Agbọ́mọlà traditional healers ìbáyé lè ní. Ìbá wọn nínú tó ti wẹ́rù yìí já. Àwọn ẹgbẹ́ oníṣègùn Agbọ́mọlà traditional healers ìkọ̀ọ̀sà àpéjọ níbí ní nítorí ìbá ẹni Albert Ìdòwú Ọ̀ṣílàjà wọ́n máa jẹ ojú ní ìyẹn náà mọ́ rí o máa sí lára owó tí kú tàbí ẹ̀ ọjọ́ àìjọ ní ọmọ ìwé ní sálọ àlẹ́wọ̀ kó ọkọ̀ mẹ́ra balẹ̀ o wọ́n ti fún ẹwà jẹ́ olú ní ènìyàn kàmí lọ́wọ́ lẹ́nìkan ẹni dì rẹ̀ ni mọ́lẹ̀ o láwọn akẹ́ni lọ́wọ́ rí àwọn nìkórè wẹ́ lọ́wọ́ wọ́n tẹ́rẹ jẹ́ oyè ìwé ṣíkọ̀sà máa gbòòrò sí o ìkọ̀sà ní dàrú o ilé ìwòrán àdẹ́gbẹ̀ wa ṣe àdúrà ìkẹ́ ìwé ní àgbòòrò wa lọ́wọ́ adẹ́lẹ́ ẹ̀ka yọ̀ oyè rẹ̀ jẹ́ ìwékẹ́ ẹ̀mẹ̀ lọ́wọ́ oyè náà sí ẹ̀ lára oyè náà sí ẹ̀ lára ọmọ wà lè mú kọ́ bọ́bọ̀ ọmọ rẹ̀ fara bí ẹ̀ fọ́kọ̀ bí àtàwọn ọmọ ẹ̀gbọ́n wọn àtàwọn ọmọ àbúrò wọn lè bọ́ ẹ̀ wá àtàwọn aládùúgbò rẹ̀ ayọ̀ àkúnú wọn ayọ̀ wọn ní bíbà jẹ́ òkè ní òṣèbà ẹni ni o òkè ní sáà mọ̀ṣèbà rẹ̀ o ọ̀gbẹ́ni mọ̀ṣèbà ẹni ni o dédé ọmọ àgbààgbà ìdíkọ̀sà tàbílágbàgè mọ̀ṣèbà rẹ̀ o ọkọ̀ dédé ẹni abálẹ̀ o ánìbalẹ̀ bọ̀ kú o ẹni délé bọ̀ kú ọkọ̀ ẹni délé bọ̀ kú ọmọ o àwọn anẹ́kẹ̀rẹ̀ obìnrin kẹrin lọ́kẹ̀rẹ̀ mo lóbìnrin fún iṣẹ́ ìyáálé ilé lọ tí mo rẹ́ ní ní gbọ́njù nù mọ́. ẹ̀rọ ọkọ̀ ẹnikẹ́ni nọ́mbà 6 mẹ́màá dàrú o. ẹni ìdájókòó tẹ̀fọ̀n náà tọ̀ o. ọkọ̀ wọn balẹ̀ o. àwọn ọ̀dẹ̀ ń tà lẹ́ni wọn máa tájà gidi. àwọn iṣẹ́ ọkọ̀ bá dàbà ẹ̀ máa ṣáwọn ẹsẹ̀ o. mọ̀ṣáláṣí kọ̀sá máa dàrú o. èdè ṣọ́ọ̀ṣì ní kọ̀sá nìbọ̀ jẹ́ o. àwọn àdìdẹ́ ń wá igbó ní kọ̀sá kẹ̀lé. Ìbà oríṣègùn gbòǹgbò jẹ́ a máa kó wọn jẹ pẹ́ o. ọmọ àjà ni kọ́mọ àjà bọ́ lẹ́yìn rẹ o. ẹgbàá ṣékeré ìdílé ìwà tí kò ní lẹ́yìn wọ́n á mọ̀ sí dáadáa o. ìlú Ìkọ̀sàlẹ̀ ẹ máa darú o. àríwá o. àríwá bábọ̀.
Ọwọ́ àbí ṣé Tóyìn. All right, here comes the new olórin ìṣègùn ìlú Ìkọ̀sà. That's the Ọba Ìjà, popularly known as Baba Super, the Super. Yes. Ẹ jẹ́ ká mọ orúkọ yín náà. Okay, sir. Oyè yín bàbá mi. Yes, Ọba Ìjà. God bless, sir. Good to see you, bàbá mi. Presently, at the Tami Palace. Congratulations. Here live at the Ìjẹ̀bú Tami of Ìjẹ̀bú land. Exclusive from Ìjẹ̀bú News Hub, Nodogbolo Splash. Wọ́n ṣàdúrà ẹ̀ bá a ṣe àṣẹ o. Wọ́n rí gbọ́dọ̀ ní àbí máa gbọ́dọ̀ ní.
dẹ̀ gbà bá ìgbà kan ohun òníjọ àwọn anàkúnrẹ̀ orí ẹ tí mo yà Ire amọ̀ wá o, ire amọ̀ ẹ̀ o, ẹ máa lè fẹ́ mi, ẹ máa lè fẹ́ mi o. Ire amọ̀ ẹ̀ o, ẹ máa lè fẹ́ mi, ire amọ̀ ẹ̀ o, ẹ máa lè fẹ́ mi, ẹ máa lè fẹ́ mi. Ire amọ̀ ẹ̀ o, ọmọ mi jẹ́ kó. Ire amọ̀ ẹ̀ o, ire amọ̀ ẹ̀ o, ẹ máa lè fẹ́ mi, ẹ máa lè fẹ́ mi o. Ire amọ̀ ẹ̀ o, ayé. Ire amọ̀ ẹ̀ o. Àwọn ọmọ yìí náà mo lọ bá ṣiṣẹ́ ní Ìjẹ̀bú tó mo Máyégún ìjẹta ní Máyégún yìí jẹ́ nítorí èmi nígbà wọn lọ́wọ́ ṣe ṣé máa ya fọ́tò pẹ̀lú bàbá ẹ ya fọ́tò pẹ̀lú ọ̀kẹ́ ẹ ya ẹ jẹ́ ìyá rẹ̀. Thank you.